Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o níbikíbi tẹ́ bá wà, gbogbo ẹ̀yin fáǹsì mi o. Ẹ pẹ̀lẹ́ o láti Nàìjíríà títí dé Nàìjíríà o, láti Nàìjíríà títí dé diaspora ẹ ṣé. Ẹ kú bẹ́ẹ̀ ṣe máa ṣe ètò àti ẹ ṣe máa wo ètò wa o. Ojú tẹ fi ń wo ò ní fọ́ o. Orúkọ Ọlọ́run alágbára wọn ní fòpin ránṣẹ́ sílé gbogbo ẹ̀tẹ̀dẹ̀ wá Nàìjíríà. Nàìjíríà láìpẹ́ láì jìnnà. Ilẹ̀ wa á gbòmìnira. Ilẹ̀ Nàìjíríà á gbòmìnira ní orúkọ Ọlọ́run alágbára la gbàdúrà. Ẹ jọ̀ọ́, ó tó jọ́ mẹ́ta èmi èkejì Kọ́hìndé Ìyè Èkìtì parapọ̀ òní sọ̀rọ̀. Ó sì tó jọ́ mẹ́ta tí mo ti wá sí ìta. Ẹ má bínú torí gbogbo àwọn nǹkan kéékèèké tá à ń ṣe tí ò jẹ́ ká ráyè láti ṣiṣẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ni. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín gbogbo ẹ̀yin fáǹsì mi pátápátá. Ẹ bá mi pé ètò yìí nílé lóko lọ́nà ọjà tí gbogbo ẹ̀yin tí ẹ kì í ṣe fáǹsì mi tí ẹ ṣẹ̀ṣẹ̀ join ètò mi yìí lórúkọ Ọlọ́run alágbára ẹ̀ ní dààmú ẹ̀ ní ṣiṣẹ́ ẹ̀ ní tẹ́ ojú ilẹ̀ mọ́lẹ̀. Ẹ bá mi lọ sórí YouTube Rónkẹ́ Jámọ́láyà, lórí Facebook TikTok Rónkẹ́ Ajétọ́mọbí. Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín, ẹ follow page mi, ẹ bá mi like, ẹ bá mi subscribe, ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín lórúkọ Ọlọ́run alágbára ẹ̀ ní dààmú. Ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ Portable ni mo bá wà. Portable Ọlálọmí Òkìkí àbíkí náà ń porúkọ ẹ̀. Ẹ̀yin èyí bá mi pé ètò ìkójalé kójá oko kójá gbogbo àgbáyé mo fọlọ́run bẹ̀ yín torí Ọlọ́run ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni. Ẹ ní sọmọ nù, ẹ ò ní rí gbèsè sọnù bí ò ṣe bí ọmọ lágbára Ọlọ́run Elédùmarè. Mo ti wá sórí program ó tó bí ẹ̀mẹ́rin lórí ọ̀rọ̀ Portable tó máa ṣe tí mo máa bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ ni pé mi ni mo bí kò dẹ̀ torí ẹ̀ gbọ́ kò torí ẹ̀ change. Ẹ wọlé tó ṣe kọjá àwọn Sofia báwọn onáná wá látàbẹ́kúta tó kékeré láàrin ìjọba ìta tó gbẹ hàn tó gbẹ tó dàbí skeleton. Àánú ẹ̀ ṣe mí, àánú àbíyamọ ṣe mí, mo dẹ̀ jáde mo tún bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ gbogbo ayé ló bẹ̀bẹ̀bẹ̀ fọmọdé yìí o. Tó bá jẹ́ pé ogun ìdílé kan ló ń dọmọdé ìlànà mo ti sọ kọ́lọ̀ bá aṣẹ́gun ẹ̀. Ṣùgbọ́n àwọn òbí ọmọ yìí tó bá ti tíyẹ bá ti kú ṣé kò láwọn ẹ̀gbọ́n, ṣé kò láwọn àbúrò, ṣé kò láwọn tó súnmọ́ bí ìṣòro tó ń gbó lọ́wọ́ ẹ̀ kí ló dé tọmọdé ìyá tó ya nǹkan báyìí ìwọ Ọlọ́run. Wọ́n ní bí Ṣàngó ń pàrà bá kọ́ ń pàrọ̀ kò yá bíi ti igi ńlá kọ́. Wọ́n ní ọwọ́ ajá ni o tó, ọwọ́ ajá ni o tó ìdímèrè tó lóhùn ò léèrè sá. Ọwọ́ ajá ni o tó tọ́wọ́ ajá bá tó wọ́n ní kọ́kọ́ tó sa eré. Ó wá máa títí o tún wá lọ bá òṣùpá tó bá ń gbọ́ bàbá àgbà Olúndẹ̀gú Afẹ́níhù gbogbo àwọn eléré òun ló jẹ́ bẹ́ẹ̀ o. Ó wá lọ ta sí òṣùpá òun ló gbé jàpá sínú. Ṣé mo pé wọ́n fi aṣọ ojú ẹ lẹ́nu nígbà tí wọ́n bí ẹ. Wọ́n ò gbé ẹ ráná, àwọn tó bí ẹ wọ́n kàn gbé ẹ kò sọ ẹ́ dànù sórí àkìtàn ni. Ẹnìkan àmọ́ ẹ tó lọ rí ẹ eré tó lọ gbé ẹ tó wá tọ́ ẹ tó wá sọ ẹ́ di ọmọ kíníkan òbí, ọmọ tẹ́nìkan òbí. Ó wá ya dìgbò olúgi ó yá wèrè sí gbòòrò. Kí ló ń ṣe ìwọ ọmọdé yìí? Kí ló ń ṣe ẹ́? Tó bá tiẹ̀ sọ pé ó ń ṣe èèyàn wọ́n ní èní tètè jí sọ́fìn ọ̀la tètè jí sọ́fìn. Ṣé tètè nìkan ló wà ní inú omi tó fi ń jí sọ́fìn gbogbo ìgbà ni? Tó bá tiẹ̀ sọ pé ó ń ṣe èèyàn gan ọmọ jẹ́ kó ṣe bó jẹ́ pé ó máa gbà ọjọ́ mẹ́ta fúnra rẹ̀ àbí kò sọ̀rọ̀ sí bíríbírí ọjọ́ méje kó fi ká gbogbo èṣù tó bá ń ṣe ẹ́ kó fi ká kúrò. Irọ́ o, ó wá tún yí giri sí ni, ó tún máa sọ wọ́n tún lọ ta sí òṣùpá. Òṣùpá ò kì í yájú ságbàlagbà ẹni mi tiẹ̀ rí òpin ètò sọ pé ó ti sọ pé ó yájú sí ìyànkọ́ rí. Àwọn àgbàgbà eléré gan ó máa dẹ́dẹ́ mìíràn ló máa fi wọ́n ṣe kò kí kọjá yìí ẹ̀. Òṣùpá ò sẹ́ tó máa ta sí o. Má tẹ ojú àgbà mọ́lẹ̀ o, má jẹ́ káwọn àgbà má jẹ́ kó kọ̀yìn sí ẹ, má jẹ́ kó tú aṣọ fún ẹ. Tó bá tú aṣọ fún ẹ ò ní fẹ́ràn rẹ. Ọlọ́run jẹ́ kó ò ní fi ọ̀rọ̀ ò ní fi pìtàn láyé ẹ, mo gbàdúrà bẹ́ẹ̀. Lọ sí mi ẹ̀dọ́ o, dẹ́dẹ́ mìíràn wẹ̀ o bí a ṣe gùn dẹ́dẹ́ ó bìrà wẹ̀ lọ́kì náà ti máa ń sọ kó lọ ṣó orí ẹ̀ kó ṣó ẹlẹ́dàá ẹ̀. Òṣùpá tó bí òṣùpá tó lọ sí ẹ̀ kò ń ṣe ara ẹ̀ kò ń ṣe ẹni àrífín kì í ṣe ẹni àrífín rárá. Ìwọ mí ìgbẹ́ ìdí ẹ̀ kí ló sún ẹ débẹ̀. Àwọn tó ń pùṣẹ lórí comment section tó máa sọ̀rọ̀ tó máa ní kó máa lọ sọ̀rọ̀ ságbàlagbà ó sọ fún ọ pé kó fi ẹlẹ́kọ̀ọ́ bá tiẹ̀ jẹ́ tí ẹ máa fẹ́ gbà kan lọ́wọ́ yẹn sí tipátipá ni. Tó bá fẹ́ kọ orin èèyàn tó bá fẹ́ lo orin èèyàn ò ní gba àṣẹ lọ́wọ́ ẹ̀ kó tó lọ ṣe. Wàá kàn dédé bọ́ sórí kiri wàá lọ mórin olórin. Bàbá wa Barrister tó tiẹ̀ tún kú bó ti kú tipẹ́tipẹ́ tí ẹ máa kọrin ẹ̀ ń kọkúkọ tí ò gbàṣẹ lọ́wọ́ àwọn tó ní orí tó ti jáde àwọn ọmọ ẹ̀ jáde àwọn ẹbí ẹ̀ jáde wọn á ní ẹ tó ṣe yẹ bàbá wọn á lọ ṣú ẹ̀ sí kóòtù. O ṣe tí ò dáa tó yẹ kó bẹ̀bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú o bàbá mi ẹ má bínú kó mọ́ra lẹ̀ kó mọ́ra lẹ̀ tó wọ́n sọ pé gbé jàpá sínú. Ṣùgbọ́n tó ti sọ́ra ní ìsìn ló gbé jàpá sínú ẹ tó bá ti sọ́ra tọ́lá bá ti mí síra tó bá ti sọ́ra òun ló gbé jàpá sínú. Wọ́n náà mà ní ṣé ọmọdé lọ́mọ àlè ọ̀rọ̀ ẹ má ti ń dojú ó má ti ń di bìàkíáfù
ọ̀rọ̀ ọmọ Portable máa ti dìbì kábọ̀ tó bá mọ̀ ọmọ yẹ́ ẹ̀ kìlọ̀ fún ẹ̀yin fáǹsì ẹ̀ tẹ́ ń tí ẹ̀ tètè kìlọ̀ fún kẹ́ ẹ̀ kìlọ̀ fún kẹ́ ẹ̀ fẹ́ wí ọmọ kẹ́ fi mọ létí kẹ́ ẹ̀ pé ibi tó ti ń gbọ́ ibi tó lọ sí ẹ̀ kò ń ṣe tó dáa kò ń ṣe ibi tó dáa o òṣùpá wo àánú ẹ̀ ṣe mí gidi gan tèmi dẹ̀ ń ṣe Ọlọ́run torí pé nígbà kó má lọ kàn dínú yọ̀ torí nísìnyí tó bá bẹ̀ sí sọ̀rọ̀ tó bá tó bẹ̀ sí sọ̀rọ̀ ní ṣùgbọ́n tí ò tiẹ̀ ṣe rárá tó wà lọ kọrí ẹ̀ mọ́nú wà lóṣùpọ̀ ló ń sàsí ẹ̀ Òṣùpá òdẹ̀ ní tiẹ̀ rò kò rí tẹ́ni kọ́kọ́ rò kó o ṣó orí ẹ̀rọ ẹ̀ ń tẹ́ bá mọ̀ ẹ pé ẹnu ẹbí ẹ̀ tẹ́ ń gbólọ́ ẹ̀ tẹ́ ń tọ́ tẹ́ ń gbólọ́ ẹ̀ pé ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀ tẹ́ ń tẹ̀lé tẹ́ ń tì ẹ pé kẹ́ ẹ bá sọ̀rọ̀ kó má lọ kọjá yìí níbi tó ti kọjá yìí kó tètè mọ ibi tó ti bù kó yá lọ filẹ̀ o ibi tó ti bù lára Òṣùpá kó tètè yá lọ filẹ̀ kó lọ filẹ̀ straight wọn owó tí mo ní ni mo yẹ tó bá wẹ̀ kó gbọ́ tó bá yẹ kó má gbọ́ wà á rí pé Ọlọ́run má jẹ́ kó kàn dínú yọ̀ Ọlọ́run má jẹ́ kó kàn dínú yọ̀ kó má lọ fi tiẹ̀ kọ́ ẹni ẹlẹ́ni ẹ tí ò mọ kankan kó má lọ fi kọ́ lọ́rùn ọ̀rọ̀ mi jù báyìí lọ.